Uncle, ṣé ẹ̀yin ní sùkọ̀ mi? Yeah. So ẹ̀yin náà máa ń travel? Kí ló rí? Ẹ̀yin náà máa ń travel. Yeah. Anyway, yeah. Really? Èmi náà máa ń travel gan. Ẹ̀yin èèyàn wa, ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù tí ẹ ń wò lọ lọ́wọ́lọ́wọ́ yìí? A ṣe máa play fíìmù náà fún yín kẹ́lẹ̀ wò ó ní ẹ̀kúnrẹ́rẹ́, ṣùgbọ́n ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? Ẹ tẹ orúkọ òṣèré náà, ẹ tẹ̀ sí comment section àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí, a kò ní rí jù báyìí lọ, ṣùgbọ́n ó kí a tó máa lọ, ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Ó ti yá o, ẹ má ṣe gbàgbé láti tẹ subscribe button. Ẹ máa ń lọ Amẹ́ríkà yẹn náà ni. Amẹ́ríkà? Really? Ibo lẹ máa ń lọ l'Amẹ́ríkà mẹ́? Àbí ẹ léèyàn bẹ́ẹ̀ àbí ó ní particular place tẹ máa ń lọ ní Amẹ́ríkà? Ṣé mi? Ẹ̀yin náà lẹ ń sọ̀rọ̀. Ṣé tí mo máa ń lọ? Ẹ̀yin lẹ ń béèrè question ni mo ṣe ní ibo lẹ ń lọ bẹ́ẹ̀. Okay, like ibi tí mo máa ń lọ l'Amẹ́ríkà. New York to be precise. New York. Side ló ń bẹ̀ gangan. Lérí àwo ní New York. Tẹ́ bá ti wọ plane tó bá ti sọ yín sí airport l'Amẹ́ríkà, tó bá ti wọ Amẹ́ríkà bẹ́ẹ̀ kàn máa yà sọ́wọ́ ọ̀tún ni. Tó bá ti wáyé ẹ máa lọ, ẹ máa rí àwọn mọ́tò, àwọn ilé kan wà, bungalow wà, 3-story, 4-story building. Ẹ máa rí àwọn òyìnbó tán pọ̀ gan-an tó máa ń sọ òyìnbó tí máa rí ewé. Ewé gbígbẹ. Rárá kò ń ṣe gbígbẹ, tútù ní flower tó rán máa ń water flower wọn lójoojúmọ́. Sorry sister, tí ẹ bá fẹ́ travel ẹ̀ náà ìwọlẹ̀ máa ń bá lọ náà. Tó bá yẹ pé first class máa ń tẹ̀lé aero contractor. Aero contractor. Aero AERO contractor. Jọ̀ọ́ má bínú, tó bá yọ hey iwájú ẹ̀ kúrò nǹkan. Ẹ̀rọ. Mo ti jẹ́ jù ọ́.